Adeleke fọ́ ẹgbẹ́ APC sí méjì lọ́sùn. Aṣíwájú Munirudeen Bọ́lá Oyèbánjí, ọ̀kan nínú àwọn tí wọ́n fẹ́ dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún tó ń bọ̀, tó tún jẹ́ ẹni tó súnmọ́ gómìnà àná Adégbóyèga Oyètọ́lá, ti jáde o. Ó jáde pẹ̀lú ariwo lálá ni. Ó ní àwọn tí wọ́n ń sọ pé òun ń bú ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí pé ó gba àwọn ẹbí Adeleke lálejò nílé ẹ̀ lẹ́kọ̀ọ́ kan fẹ́ bà tòun jẹ́ ni. Ó ní irọ́ burúkú ni wọ́n ń pa mọ́ òun o, òun ò bú Tinubu o. Láti alẹ́ ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 7 oṣù kẹfà yìí tí ọ̀rọ̀ àti àwòrán ti jáde pé gómìnà Adeleke àti ẹ̀gbọ́n ẹ̀ Adédèjì Adeleke pẹ̀lú ọmọ wọn David Adeleke tó ń jẹ́ Davido lọ sílé Tinubu ní nǹkan ti là sí méjì nínú ẹgbẹ́ APC lọ́sùn. Ìforígbárí náà sì pọ̀ débi pé àwọn tó kàn ló mọ̀ torí nǹkan ń ṣe níjù tí aráalé kò gbọ́ ni àwọn aráalé sì gbọ́, wọ́n mú kinní ọ̀hún mọ́ra ni, gbíngbin lásán ni wọ́n ń gbin. Bí àwọn tí wọ́n fẹ́ du ipò gómìnà àtàwọn èèyàn tí wọ́n ṣe ń bínú tí wọ́n ń fẹsẹ̀ walẹ̀ tí wọ́n ń béèrè kiri pé kí ló dé tí Tinubu yóò gba àwọn Adeleke láàyè láti wá rí òun nírú àsìkò yìí, bẹ́ẹ̀ làwọn tó jẹ́ kìdá bí Tinubu yóò ṣe wọlé lẹ́ẹ̀kejì lókun àwọn ń sọ pé kò sí ohun tó dáa tó. Bí Adeleke ṣe lọ sọ́dọ̀ Tinubu fi hàn pé Tinubu ti wọlé lọ́sùn nìyẹn. Ìdùnnú ni kí náà jẹ́ fáwọn tí wọ́n fẹ́ ti Tinubu yìí nítorí wọ́n kà á sí ohun ìtìjú burúkú pé Tinubu kò wọlé lọ́sùn lásìkò ìbò ọdún 2023. Nínú ìbò ààrẹ tí wọ́n dì ní ọjọ́ 25 oṣù kejì ọdún 2023 yìí, Atiku Abubakar ló wọlé lọ́sùn. Ìbò bíi 11,000 ló sì fi na Tinubu ní àlùfọwọ́bami. Báwo ni Atiku yóò ṣe wọlé lọ́sùn? Nǹkan ìtìjú wo ló burú tó báyìí fún Tinubu? Ohun tí àwọn ọmọlẹ́yìn ẹ̀ ń sọ nígbà náà nìyẹn. Bí àwọn kan ti gbà pé nítorí pé Atiku fẹ́ ọmọ ní Iléṣà ni, ìyẹn Títí Abubakar, bẹ́ẹ̀ làwọn míì ní kì í ṣe bẹ́ẹ̀ o. Raufu Arẹ́gbẹ́ṣọlá ló parí iṣẹ́ yẹn fún un. Ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ náà láti ọjọ́ tó ti pẹ́ sọ pé kò sí ohun yòówù tí Atiku tàbí Arẹ́gbẹ́ yìí bá ṣe tí kì í bá ṣe pé gómìnà Adeleke àti ìdílé ẹ̀ ṣiṣẹ́ fún PDP dáadáa, tí wọ́n sì rí pé àti owó àti agbára àwọn Tinubu kò ká àwọn níbẹ̀. Lọ́rọ̀ kan, àwọn yìí gbà pé Adémọ́lá Adeleke ló jẹ́ kí Tinubu sọ Ọ̀ṣun nù tí Atiku sì wọlé. Wọ́n ní ìhàlẹ̀ yòówù àti ẹni dídán lásán tí àwọn olóṣèlú APC kan nínú àwọn lè máa ṣe pé kò sálágbára bíi tàwọn. Agbára àwọn Adeleke lọ́sùn kì í ṣe kékeré rárá. Ohun tí àwọn yìí fi fẹ́ràn bí Tinubu ṣe gba àwọn Adeleke lálejò nìyẹn. Wọ́n ní pẹ̀lú gbogbo ariwo tó ń lọ nílẹ̀ Haúsá àti ìhàlẹ̀ lóríṣiríṣi pé àwọn kò ní dìbò fún Tinubu nítorí àwọn làwọn gbé e wọlé ní 2023 tí kò sì ṣe àwọn dáadáa. Bí Tinubu ò bá rí ìbò gidi mú nílẹ̀ Yorùbá, ọ̀rọ̀ lè bẹ́yìn yọ. Wọ́n ní gómìnà Ṣèyí Mákindé lè yan òsì mọ́ èyí tó ń ṣe yìí. Bó bá dìde lójijì tó tako Tinubu tí àwọn ọmọ Ìgbò tún dìde bí wọ́n ti ṣe lẹ́kọ̀ọ́ lásìkò ìbò náà, ǹjẹ́ Tinubu àti ẹgbẹ́ àwọn kò ní sọ ìbò ilẹ̀ Yorùbá nù bí? Kí wá làwọn ò ní jẹ́ kí Tinubu bá àwọn tí wọ́n bá lè ṣe tiẹ̀ ṣọ̀rẹ́ sí pé tó bá jẹ́ torí ipò gómìnà náà ni ṣebí ọdún 4 péré ni Adeleke yóò lò. Àwọn tí wọ́n bá sì fẹ́ dupò náà nínú APC yóò sì jáde lọ́dún 2030. Kò sì sẹ́nìkan tí yóò dá wọn dúró nígbà náà mọ́, pàápàá nígbà tí Tinubu àti Adeleke bá ti lo sáà tí wọ́n tán. Bí ọ̀rọ̀ àwọn kan nínú APC yìí ti dára tó, orin náà kò dùn rárá létí àwọn tí wọ́n fẹ́ du ipò gómìnà. Àwọn fi ìkanra sọ̀rọ̀, àwọn míín sì fi ìkanra jáde nínú wọn. Àsìkò náà lórúkọ Oyèbánjí jáde tí wọ́n lóhun àtàwọn alátìlẹ́yìn ẹ̀ bínú rẹpẹtẹ. Lóòótọ́ ló sì ti jáde pé òun ò rán àwọn ọmọlẹ́yìn òun tí wọ́n ń sọ̀rọ̀ níṣẹ́, tó ní kò sídìí tí òun fi lè bú Tinubu. Àwọn tí wọ́n mọ̀dí ọ̀rọ̀ sọ pé torí Oyètọ́lá ni wọ́n ṣe sá padà sẹ́yìn, nítorí òfin kan ti wà tí Oyètọ́lá kì í rú láéláyé. Ìyẹn náà ni pé ibi yòówù tí Tinubu bá ti lọ níbẹ̀ lòun ń lọ. Ohun tí Tinubu bá ti sọ pé kò ṣeé ṣe náà ni. Ìyẹn ni pé bí ọmọ kan bá ti abẹ́ òun jáde tàbí tó bá fẹ́ àtìlẹ́yìn òun, wọn ò bí irú ọmọ bẹ́ẹ̀ dáadáa kó lòdì sóhun tí Tinubu bá ti sọ. Bí Tinubu bá ti lè ní kí wọ́n fi Adeleke sílẹ̀ nípò ẹ̀ tàbí kí wọ́n jẹ́ kó wọ inú APC, kì í ṣe láti ọ̀dọ̀ Oyètọ́lá ni wọn yóò ti yí ọ̀rọ̀ bẹ́ẹ̀ padà.
ìsìn kan ti ṣe bẹ́ẹ̀ lódò tó jẹ́ ẹja ló fi jẹ. Oyètọ́lá gbọ́n jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ Tinubu, ó sì ti fi ti Ràúfù Arẹ́gbẹ́ṣọlá kọ́gbọ́n. Ó mọ̀ pé ẹgbẹ̀jì ni Tinubu, ẹgbẹ̀jì tó ṣe ọmọ fún àgàn tí àgàn ń yọ̀ ni. Ṣé àgàn ò mọ̀ pé ẹgbẹ̀jì tó ṣe ọmọ fún ni lè gbọ́mọ lọ́wọ́ ẹni? Tinubu ẹgbẹ̀jì ló ṣọmọ fún Arẹ́gbẹ́. Arẹ́gbẹ́ kò sì fẹ́ mọ agbára ẹgbẹ̀jì mọ́. Oyo tó ń wá bẹ́kùnbẹ́kùn kiri ń lẹ ẹgbẹ̀jì bá fìbínú gbọmọ tó fún Arẹ́gbẹ́. Èyí ni pé ẹnikẹ́ni nínú APC Ọ̀ṣun tó bá jẹ́ nínú àwọn tó ń tẹ̀lé Oyètọ́lá kò ní bínú tàbí sọ̀rọ̀ lórí ìpinnu yòówù tí Tinubu bá ṣe. Bóyá ó fi ẹnu sọ ni o tàbí ó fi ara sọ, èyí tí wọ́n ń pè ní body language. Àmọ́ nínú APC yìí kan náà, àwọn kan náà wà tí wọn kò gbà ti Oyètọ́lá bẹ́ẹ̀, tó jẹ́ gbogbo ohun tí wọ́n ń bá a ṣe, gbogbo ariwo pé Oyètọ́lá ni lídà àwọn lọ́ṣun, wọ́n kàn ń fi ẹnu lásán ṣe é ni o. Lára àwọn tí wọ́n ti pẹ́ lẹ́yìn Ràúfù Arẹ́gbẹ́ṣọlá làwọn yìí tí wọn kò sì rí Oyètọ́lá bí akọni tí àwọn ń fẹ́. Àwọn yìí mọ̀ pé bó bá jí Arẹ́gbẹ́ ni tí ọ̀gá bá ṣe kinní kan tí kò tẹ́ ẹ lọ́rùn tó, tàbí tó bá wòye pé yóò pa àwọn ọmọ ẹ̀yìn òun lára, Arẹ́gbẹ́ lè kojú Tinubu bí yóò tilẹ̀ bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ náà, yóò sì sọ tẹnu ẹ̀ jáde. Àmọ́ pé ní ti Oyètọ́lá, bí Tinubu bá sọ̀rọ̀, kẹ́kẹ́ yóò pohùn mọ́ àti òró lẹ́nu ni, torí bójò bá ń rọ̀ ẹyẹ oko kan kì í ké. Ohun tí Tinubu bá sọ, Ọlọ́run ló sọ ni o. Àwọn yìí wà níbẹ̀ tó jẹ́ wọn kò fi Arẹ́gbẹ́ṣọlá sílẹ̀ nínú ọkàn wọn ò kàn bá a lọ ni. Àwọn yìí kò rí ìdí tí Adeleke yóò fi máa jábọ̀ láti ibì kan tí yóò tún wá gba ipò gómìnà APC lọ́wọ́ àwọn. Ohun tó ń fàjà nínú APC lọ́sùn báyìí nìyẹn. Bó tilẹ̀ jẹ́ pé bó o bá pa àwọn èèyàn náà pẹlẹbẹ báyìí, wọn yóò ní irọ́ ni o, kò síjà nínú ẹgbẹ́ àwọn. Bẹ́ẹ̀ ẹni tí wọ́n lù ní 100 kùmọ̀ tó ní kò dùn òun lọ̀rọ̀ wọn, bí í ṣe rí fẹ́ni tí wọ́n bá lù ní kùmọ̀ tọ̀hún yóò mọ̀ lára láìpẹ́ jọjọ. Ní ti PDP sì rí ẹ̀wẹ̀wẹ̀, màálù tó sọnù sákìjù làwọn o. Iṣẹ́ ni mọ́là yóò ṣe kó tó wá rí, ìyẹn bí kò bá ti bọ́ sọ́wọ́ ìkookò. Orin tí àwọn sì ń kọ ni pé kí èṣù tapo sí kí àwọn lè ríran wò, pé kó ní gbóngbó yọ gbóngbó, kó ní kùmọ̀ yọ kùmọ̀. Ojú ọjà làwọn ń lọ kérò ọjà ó paramọ́. Àwọn yìí mọ̀ pé tí ọ̀rọ̀ náà kò bá dàrú, tí Adeleke bá fi lè takọ́ sọ́wọ́ inú APC, àfi kí àwọn tẹ̀lé lọ o. Bí bẹ́ẹ̀ kọ́, ìyà gidi tí yóò jẹ àwọn yóò ju ti ọmọ tí ìyá ẹ̀ já sílẹ̀ nílé ọkọ fáwọn orogún ẹ̀ lọ. Bó sì tilẹ̀ jẹ́ pé àwọn náà pa lọ́lọ́ nítorí kò sí ohun tí wọ́n lè ṣe fún Adeleke, inú àwọn náà ò dùn rárá. Èyí sì pẹ̀lú ohun tó jẹ́ kí wọ́n fi àwọn APC yìí sílẹ̀. Wọ́n ń wo ibi tí àwọn àti Adeleke yóò bá ọ̀rọ̀ ara wọn dé. Nígbà tí àwọn olóṣèlú bá ń sọ̀rọ̀, kéèyàn ṣọ́ra ẹ̀gbọ́n kó tó dá sí i, pàápàá àwọn tí wọn ò bá mọ ohun tó ń lọ. Nítorí nígbà míì yóò ṣòro kí ẹ tó mọ ẹni tó ń purọ́ àti ẹni tó ń sòótọ́ ọ̀rọ̀ nínú wọn. Àwọn APC ni wọ́n ti kọ́ tú àṣírí ìpàdé àwọn Adeleke yìí síta o. Nítorí ní ọjọ́ 7 oṣù karùn-ún ni wọ́n ti kọ́kọ́ jáde tí wọ́n sọ pé Adeleke ń parọ́, pé kó jẹ́wọ́ pé lóru lòun rìn kiri láti bá àwọn aṣáájú ẹgbẹ́ APC àpapọ̀ sọ̀rọ̀, tí òun wá ọ̀nà láti wọ inú APC àwọn. Kọ́lá Ọlábísí, alukoro àwọn APC ló sọ bẹ́ẹ̀ nígbà náà, tó ní kò yẹ kí Adeleke máa purọ́ fún àwọn aṣáájú ẹgbẹ́ wọn tí wọ́n rìn kiri pé àwọn ń parí ìjà, pé òun kò ní i lọ́kàn láti wọ inú APC, nígbà tó jẹ́ gbogbo alẹ́ ló fi ń lọ bá olóyè Bísí Àkàndé nílé ẹ̀ nìbàdàn pé kí wọ́n jẹ́ kí òun máa bọ̀ nínú APC àti àwọn àgbààgbà ẹgbẹ́ míì, tí àwọn yẹn sì fún ní àwọn gbèdéke kan pé tó bá ti lè gbà kó máa bọ̀. Gbèdéke tí Ọlábísí ní wọ́n fún Adeleke ni pé tó bá ti lè tò sẹ́yìn àwọn tó kù, tó sì gbà pé yóò díje du tíkẹ́ẹ̀tì APC fún ipò gómìnà pẹ̀lú àwọn míì ni, kì í ṣe èyí tí àwọn yóò kàn gbé lé e lọ́wọ́ bó bá ti dé. Àmọ́ bó ti sọ̀rọ̀ ní Malam Ọláwálé Rasheed sáré jáde lọ́jọ́ yìí kan náà tó láwọn APC ń ṣèrànràn ni, bí ìgbà tí àgànná ń yọ wọ́n lẹ́nu. Alukoro fún gómìnà náà ní kí ló wà nínú APC tí ọ̀gá òun fẹ́ mú níbẹ̀, nígbà tó jẹ́ gbogbo agbára òṣèlú Ọ̀ṣun ọwọ́ ẹ̀ ló wà. Ó láwọn APC ńláńlá tí ò lè ṣẹ́ni, kí Ọlọ́run sì ṣàánú wọn kí wọ́n má tójú oorun dójú ikú pẹ̀lú irú àlá bẹ́ẹ̀. Kò sóhun tí Rasheed kò fi APC yìí wé, bẹ́ẹ̀ bóyá ó mọ̀ tàbí kò mọ̀, ọ̀gá ẹ̀ ń rìn kiri lóòótọ́ láti rí ojú rí àwọn ọ̀gá APC. Lára ìrìn náà ló sì mú èyí tí wọ́n fi rí Tinubu yìí jáde. Àwọn tí kò lọ́gbọ́n òṣèlú tàbí tó jẹ́ wọ́n lọ́gbọ́n yìí wọ́n kàn ń ṣe àbòsí ni, ní kí ló lè fa ariwo nínú kẹ́nìkan lọ kí ẹnìkan, kí ló wà nínú kí Adeleke lọ kí Tinubu.
bí ìyẹn kò bá jẹ́ àbòsí ajá ìmọ̀kan lásìkò tí ìbò Ọ̀ṣun kù ọdún kan táwọn èèyàn ń jábọ́ lọ jábọ́ bọ̀ lẹ́yìn Adeleke tí ìbẹ̀rù wà fún Tinubu fúnra ẹ̀ láti rí ìbò Ọ̀ṣun bí Adeleke àti Tinubu bá pàdé ọ̀rọ̀ tó gbọ́dọ̀ la ariwo ni àti pẹ̀lú kí ló dé tí Adeleke kò lọ kí Tinubu lọ́dún tó kọjá 2024 tàbí ní 2023 tàbí ní 2022 ó ṣe jẹ́ lásìkò yìí ló lọ ọ̀rọ̀ wà nídìí ẹ̀ ni ohun tí wọ́n sì ṣe ń bá ara wọn jà nínú APC nìyẹn torí gbogbo àwọn tó fẹ́ du ipò ló mọ ohun tó lè ti di kíkí náà yọ ọkùnrin kan tó ti ń pẹ̀pẹ́ tẹ́lẹ̀ tí kò láàmọ́lẹ̀ tààrà pé òun fẹ́ du ipò gómìnà kíá ló ti gbé àtẹ̀jáde síta lórúkọ ọ́fíìsì tó fẹ́ fi ṣe kàmpéènì pé òun kí àwọn èèyàn kú ọdún ìyẹn ọdún iléyà yìí ni o Bashiru Ajibola ni Bashiru Ajibola yìí igi ńlá kan ni nítorí lọ́wọ́lọ́wọ́ yìí òun lákọ̀wé àpapọ̀ National Secretary fún APC bẹ́ẹ̀ sẹ́nẹ́tọ̀ ní tẹ́lẹ̀ ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn Arẹ́gbẹ́ torí kọmíṣánná pàtàkì ni nígbà tí Arẹ́gbẹ́ ń ṣèjọba APC ló wà akọ̀wé àgbà ni ó sì ti nawọ́ sókè báyìí pé òun náà yóò du ipò gómìnà ẹnìkan tó sì lè ṣòro láti rọ́dànù ni tí yóò sì jẹ́ kó ṣòro fún Adeleke láti wọ inú ẹgbẹ́ wọn ọ̀pọ̀ àwọn èèyàn náà ló sì rí bí òun yìí tí wọ́n wà nínú APC tí wọn ò sì fẹ́ Adeleke nínú ẹgbẹ́ náà rárá nítorí wọ́n mọ̀ pé tó bá fi lè dé ohun gbogbo yóò di wọ́gọwọ̀gọ ni àfi kí gbogbo àwọn tí wọ́n sì ti ń múra sílẹ̀ láti dé ipò yìí jókòó jẹ́ èyí ni kò sì tí ì jẹ́ kí ọ̀rọ̀ náà lójútùú nítorí bí àwọn kan ti ń bínú bẹ́ẹ̀ làwọn kan gba kámú tí àwọn míín sì fi gbogbo ara mọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ náà wọ́n ní wíwọlé Adeleke sínú APC lóore nínú ju kó wà níta kó ṣe tánàdí ẹgbẹ́ àwọn lọ kò wá sẹ́ni tó tí ì mọ̀ bóyá àwọn tí wọ́n ń bínú yìí ni yóò borí ni àbí àwọn tí wọ́n fara mọ́ ọ̀kan nínú àwọn tí inú wọn kò dùn yìí kò tilẹ̀ dúró gbẹ́jọ́ ó bẹ́ síta pẹ̀lú ìbínú ẹ̀ ni ìyẹn Timothy Owóẹ̀yẹ alága ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ òun kò dúró rárá ọjọ́ kejì tí Adeleke àti ẹ̀gbọ́n ẹ̀ pẹ̀lú Davido ti lọ sọ́dọ̀ Tinubu ló ti kó àwọn oníròyìn jọ tó sì sọ àwọn ọ̀rọ̀ líle sí ìdílé àwọn Adeleke tó ní wọn kò lè torí pé wọ́n lówó lọ́wọ́ kí wọ́n wá fi owó ra ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní APC Ọ̀ṣun kì í ṣe èyí tí wọ́n lè fi owó wọn ra kí wọ́n lọ wá ibìkan jókòó jẹ́ síjàre ọkùnrin yìí ló dàbí ẹni tó fẹ́ kó bá Oyèbánjí tí wọ́n fi ń ní Oyèbánjí ń sọ̀rọ̀ sí Tinubu nítorí ẹ̀yìn Oyèbánjí ni Owóẹ̀yẹ wà nínú àwọn tó ń ṣiṣẹ́ fún un láti di gómìnà ni àmọ́ níṣẹ́ ó dàbí pé ọ̀rọ̀ náà ká òun lára ju ọlọ́rọ̀ gan lọ ìyẹn ló ṣe lè sáré kó àwọn oníròyìn jọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti dé ibi tí àwọn eléwé ti ń já o tí àwọn olóògùn pàápàá ń sá báyìí ṣé Adeleke yóò wọ inú APC ní ìrọ̀wọ́ rẹsẹ̀ ni tàbí pẹ̀lú pákáleke àbí wọn ò tiẹ̀ ní jẹ́ kó dé inú ẹgbẹ́ náà rárá sùúrù tó lọ́jọ́ ni ẹ jẹ́ ká ṣe bí arò tó fẹ̀yìntì tó ń wò ṣe ìdáná ká ṣe bí igi imú tó dorí kodò tó ń wò ṣe ara ojú gbogbo wa ni yóò ṣe Ọláyíwọlá alága ló yẹ àwọn ohun tó ń lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn ẹ kú kalẹ̀ o.